èmi ò ní í gbà ó Alhaji Akéwúgba Gold ń lọ sọ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ gùdùgùdù kan tí ń jáde táwọn èèyàn ń fi ẹ̀sùn kàn pé ó ṣe lọ síbi ìnáwó Saheed Òṣùpá ń lọ fa lọ́bọ̀lọ́bọ̀ tó fi di pé bàbá ìbọ́ta ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ń rébọ̀ ọ̀rọ̀ gan-an lákọlákọ mọ́ ni ọfà akẹ́kọ̀ọ́rí bẹ́ẹ̀ ló sì fi jígà kọ́rùn pẹ̀lú ó pé òun ò ní gbà ó gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ òun níbàjẹ́ bàbá pàdé nílé ẹjọ́ náà là á pàdé nílé ẹjọ́ ẹ jẹ́ ń gbé fọ́nrán wọlé ìka láǹfààní àti jẹ mùkúntùn rẹ̀ gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹ̀ wọ́n ní ẹnu oníkàn báyìí náà là á ti ń gbọ́ pọ̀n ẹnu oní ọfà náà là á ti gbọ́ pé mọ́tá ẹ jẹ́ ń gbé Alhaji Akéwúgba Gold wọlé kẹ́ ẹ gbọ́ bí tí bàbá ti faraya tí wọ́n fara kí gan nífa bọ́bá jẹ́ gbà àkọ́kọ́ tí yín rè tẹ́sẹ̀ láǹfààní àti máa gbójú wò wá lórí ìkànnì Àròyé TV ẹ like ẹ subscribe ẹ kọ́mẹ̀ǹtì ẹ fọ́n káàkiri kẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ sí ní máa fọ́lò wa lójú àwọn ọ̀pọ̀nà tẹ́ ẹ bá ti ń bá fọ́nrán wa pàdé aago kélébé tí ń bẹ̀ yẹn náà ní ọmọ tayín lólobó ẹ bá a bá ti ju fọ́nrán sórí ìlà yìí ẹ ṣe wọn ẹ kú ìkàlẹ̀ níbọ̀ náà. nìkan wá jáde ní wá ń dájọ́ ọ̀nà fún mi ní sọ pé àṣẹ ti ń ba ẹ̀sìn jẹ́ tipẹ́ àṣẹyìn yìí àṣẹ kọ́ Ọlọ́run nìyí àṣẹyìn yìí ọwọ́ ná torí pé mo ṣàdúrà bí kiri Òṣùpá ibo lọ́lọ́run ti fún yín ní kọ́kọ́rọ́ iná sẹ́yìn lọ́lọ́run ní ká ẹ máa pín kọ́kọ́rọ́ iná ni lẹ́yìn tó jẹ́ pé kọ́kọ́ yín burú ju gọ́tà kọ́kọ́ yín burú ju septic tank lọ. Sido aláṣàkáṣà òbẹ́sẹ̀rẹ̀ tí n bá travel tí mo fẹ́ travel mo ń bọ̀ àbí mo á wà níbi ìsílẹ̀ rẹ̀ mo fẹ́ wò bọ́ọ̀bà wa kú ni pé mo tún lọ bí ìsílẹ̀ bọ́ọ̀bà kú mo fẹ́ wò kí ló da orí yín rú báyìí tá a bá ń kó wọn lọ kóòtù ń sìn ara yọ ọmọ wa pé àwọn àfáà tó ń bára wọn jà ìgbà wo là tó ní bára wa jà lélẹ̀ ní òjé ń dárúkọ ẹ kì í ṣe pé morúkọ ẹ torí mo mọ̀ pé ó ṣeé ṣe kápàdé ń kóòtù pé kí ni mo ṣe tó fi ń pè mí lórí burúkú tó fi ní mò ń wọ̀ náà lọ iná tí mò ń wọ̀ lọ́dà jẹ́ kí n rí. lọ́wọ́ majority ìṣòro tí Yorùbá ní bí kan bá ti lọ omi ò tó padà the same way the same mode ní ò tó gbà wá ìyẹn lọ́kàn àwọn alákatakítí ẹlẹ́sìn mo ti ní máa gbẹnu kúrò lórí ọ̀rọ̀ ẹ má bára wa jà mọ́ ẹ jẹ́ á ṣe sùúrù Ọlọ́run kan náà ló dá wa mo ti wo ipẹ́ ẹjẹ́ ń fi wọ́n lẹ̀ díẹ̀ mo tó rí kan àwọn wọ́n pọ̀ tí a máa ń sọ̀sọ́kùsọ nípa Akéwúgba Gold bẹ́ẹ̀ tí wọ́n kàn wo eléyìí pé aláìsàn mi ń kó mọ́rọ́jú ló ń Rasheed ṣé kìí ṣe pé nǹkan sí ọpọlọ àwọn èèyàn yìí ibo lọ́lọ́run ti fún yín ní kọ́kọ́rọ́ iná sẹ́yìn lọ́lọ́run ní ká ẹ máa pín kọ́kọ́rọ́ náà ni lẹ́yìn tó jẹ́ pé kọ́kọ́ yín burú ju gọ́tà kọ́kọ́ yín burú ju septic tank lọ. nígbà tá a wà tá a sì yọ̀ǹgì díẹ̀ bíi 18 years ago àbí 17 years ago tí wọ́n fi Saheed Òṣùpá tí bàbá Barrister wá fi jọba nílùú Ìbàdàn èmi ni Òṣùpá pè níjọ́ yẹn pé òun fẹ́ kí n wà ń bẹ̀ mo ṣàdúrà ńjọ́ náà lọ́hùn Barrister fún mi lówó 1000 ayé john ọ̀fẹ́ tó 50,000 sí ó sì káwó fún mi 100,000 naira níjọ́ náà lọ́hùn ní táìmù tí mo ti ń jẹ́ àfáà fún bàbá Adédìbú táàbà sọ pé kò rówó rí ni nìkan wá jáde ní wá ń dájọ́ ọ̀nà fún mi ní sọ pé àṣẹ ti ń ba ẹ̀sìn jẹ́ tipẹ́ àṣẹyìn yìí àṣẹ kọ́ Ọlọ́run nìyí àṣẹyìn yìí ọwọ́ ná torí pé mo ṣàdúrà bí kiri Òṣùpá a lè mọ́ tí ìlú ọkọ̀ tó bá yín gbà yẹn o. Sido aláṣàkáṣà òbẹ́sẹ̀rẹ̀ tí n bá travel tí mo fẹ́ travel mo ń bọ̀ àbí mo á wà níbi ìsílẹ̀ rẹ̀ torí èèyàn mi lòun náà mo fẹ́ wò bọ́ọ̀bà wa kú ni pé mo tún lọ bí ìsílẹ̀ bọ́ọ̀bà kú mo fẹ́ wò kí ló da orí yín rú báyìí ẹ sì da ilẹ̀ Yorùbá rú àlàáfíà ni gbogbo wa wà kẹ́kẹ́ tó dé ẹ sì sọ gbogbo wa dọ̀tá ara wa ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá ẹ̀yin tí wọ́n ń pè yín lólè ẹ̀yin tí wọ́n ń pè yín ní 419 ẹ̀yin tí wọ́n ń pè yín láàfáà ẹlẹ́bọ tí gbogbo yín dákẹ́ ẹ̀yin náà fọ́n jáde ẹbẹ̀ rí ti láàfáà Làbíbù Lágbàjì ẹbẹ̀ rí wákà tó dá ẹ gbàgbé ni kí ni wákà yẹn ó ní olórí ibú ni wọ́n o àwọn kì í sáálù sùnà nítorí tètè rántí wákà yẹn mo rántí pé láyé john ohun wéré tá a fi máa ń kọrin wéré ayé john ni then bàbá epo àkàrà kan náà kọ bàbá epo àkàrà kọrin kan láyé john tó jọmọ bẹ́ẹ̀ tó fi kíní kan apáńpá ọmọ apáńpá ni wọ́n o Alhaji tó mòye kíní kan là ń kí amọ̀ngbórin yẹn gbà wà ní kékeré ló jẹ́ tètè rántí wákà yẹn mo support Alfa Labeeb 100%.
lórí ètò ṣe yẹn mo support 100%. kí ló dé ẹ fẹ́ pa wá ni ẹ fẹ́ lé wa kó láyé ni ẹni asún ẹ ti lé àwa àfáà yòókù ẹ ti lé wa kàn gírí o káà náà ò fèsì yín báyìí lókù ẹ nírin sẹ́tẹ̀ ń lò ju kẹ́ máa pe everybody ẹ̀yin lẹ bà orí íńtánẹ́ẹ̀tì jẹ́ mùsùlùmí kọ́ ló ṣe íńtánẹ́ẹ̀tì mùsùlùmí kọ́ ló ṣe social media ẹ̀yin lẹ sì pọ̀jù lórí ẹ̀ nílẹ̀ Yorùbá pásítọ̀ mélòó lẹ́ rí lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin lẹ pọ̀jù ń bẹ̀ ẹ máa dájọ́ bí ẹni pẹ́yìn ni ẹ̀yin lẹ́kọ̀ọ́ everybody iná ó dáa tó bá jẹ́ pẹ́yìn lẹ́ni náà lọ́dọ̀ ó dáa ṣetán àfẹ́ wọ náà yín ẹ sílẹ̀kùn ẹ̀já rí náà káwá wò bẹ́yìn ó ṣe wà lìjẹ́ náà wájú ọlọ́ ọ̀tọ̀lẹ́bù gbogbo àwọn àfáà àgbà irinṣẹ́ yín ni pé kẹ́ ẹ máa lébẹ̀lì àwọn àfáà fọwọ́ náà ni wọ́n àfáà ẹlẹ́bọ ni ẹ wá ní respect fàgbàlagbà kankan mọ́ mọ́lì àbí tárákùnrin yẹn mú wá tọ́wọ́ cash out lára gbogbo àfáà ilẹ̀ Yorùbá mọ́sí àbíhùn bóyá ló lè parẹ́ ńlẹ̀ Yorùbá lọ́gọ́rùn-ún ọdún òun gan ti lọ kò lè parẹ́ mọ́ mọ́sí àbí tọmọdé tí ń bú àgbà ẹni àrò àgbà bá ṣe mistake òní bí wọ́n ṣe correct wọn eléyìí tó sọ yẹn ó di 2 tá a bá ń kó wọn lọ kóòtù ń sìn ara yọ ọmọ wa pé àwọn àfáà tó ń bára wọn jà ìgbà wo là tó ní bára wa jà lélẹ̀ ní òjé ń dárúkọ ẹ kì í ṣe pé mo rúkọ ẹ torí mo mọ̀ pé ó ṣeé ṣe kápàdé ń kóòtù pé kí ni mo ṣe tó fi ń pè mí lórí burúkú tó fi ní mò ń wọ̀ náà lọ iná tí mò ń wọ̀ lọ́dà jẹ́ kí n rí mùsùlùmí àti kírísítẹ̀nì àìbára wa ṣọ̀tá ẹ̀yin lẹ dé lẹ gbé fìtínà dé ẹ̀yin lẹ gbé kéwù tòkun bọ̀dé tí ọ̀jẹ́ ká yóò nísinmi kọ́bọ̀ àìbára wa ṣọ̀tá tẹ́lẹ̀ wọ́n ṣe kírísímàsì wọn àwa náà ṣe léyà wa àjọ kíra wa àjọ máa dunnú gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe àtẹ̀yin kírísítẹ̀nì tẹ̀ ń bú gbogbo mùsùlùmí ó yẹ kẹ́ ẹ máa separate ẹ o àwọn tí wọ́n ń bú yín nìyẹn àwọn tẹ́ ń pera wọn ní súnà ni o mo gbọ́ tí ọ̀rọ̀ Táfà Làbíbù jáde tó láwọn Sálàfí 1990 ń bò kọ́tìlú káfátán kàmá yìí kọ́tìlú kún káfátán ẹ pa wọ́n pọ̀ ẹ máa náà kó gbogbo àwọn àfa yòókù pọ̀ ni wọ́n fẹ́ lè lé wa kó nínú Islam ta lẹ́yìn tẹ́ lé àwa kó nínú Islam bẹ́ẹ̀ bá níná láwọ̀ ẹ sílẹ̀kùn náà yín ẹ járí we are already pushed to the wall gbogbo ẹ̀yin àfa ilẹ̀ Yorùbá ẹ dìde ó kálukú náà borí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin onísúfí ẹ má jẹ́ wọn bá àwọn tí wọ́n ń ṣe tí ọ̀dánù súfí ẹ kìlọ̀ fún wọn ẹ silent wọn ẹ̀yin yòókù tẹ́ ẹ jẹ́ ní rí ẹ dìde tẹ́bó lẹ́tírì kápẹ́ ni ó ṣe súfí ọ̀wọ̀ náà tẹ̀sí wá gbé dání bíi pé assurance wà pé tẹ́ gbé dání gangan ni ó mẹ́yìn wàlìjánná ta ló sọ fún yín pàwọ̀ ní wàlìjánná síwájú tiyín níbo lẹ ti gbẹ́sìn wà bẹ́ẹ̀ bá bú ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá ẹ kọ́kọ́ ṣe meeting lórí Saudi Arabia kí ló dé tí wọ́n gba Halloween lé láyè ẹ kọ́kọ́ lọ bá Saudi jà náà pé wọ́n ṣe lè gba Halloween láyè alaysa minkum rajulun rashid ẹ jẹ́ wá sọ gbogbo wa dọ̀tá ara wa Christian ń bá mùsùlùmí jà ẹlẹ́bọ ń bá àwọn oníṣẹ̀ṣe ń bá mùsùlùmí jà at the same time tẹ́ ẹ dá wàhálà yìí sílẹ̀ ẹ̀yin tẹ́ ẹ dá sílẹ̀ ẹ̀ jáde kẹ́ ẹ fèsì àwọn èèyàn yìí mọ́ this very particular time náà àwa mùsùlùmí tá a tún jọ kù nínú Islam náà lẹ̀ tó ń takò sásìkò yìí lẹ́yẹ kẹ́ ẹ máa pẹ́ nìkan lẹ́yẹ bọ́ kẹ́ ẹ máa pẹ́ nìkan lẹ́ni iná ládùúrù fìtínà tẹ̀ ti dálẹ̀ ẹni àdìsí tẹ́ bá mú wá tí mùsùlùmí bá fi ń dínkù kì í sàdìsí rẹ̀ gbogbo tí a sọ fún yín níjọ́sí ẹ ń wọ aṣọ àwọn pásítọ̀ ẹ fi ń takò ẹ̀sìn wọn ebi náà làwọn náà ń wọ aṣọ lẹ Lárúbáwá ń sìn tí a fi ń takò àdìs ẹ̀yin lẹ fa náà sáà kìlọ̀ fún yín tóní 2022 mo ṣe wá sí mẹ́ta lórí pé tí àwọn ẹlẹ́sìn yòókù bá jáde yóò sú àwa mùsùlùmí o 2023 mo ṣe wá sí méjì January 2024 mo ṣe wá sí kan gbogbo ẹ̀ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì náà sáà wọ́ọ̀nù yín tóní ẹ̀ ń ṣe bí ẹni pẹ́yìn làkọ́ bí Ọlọ́run ẹ̀ ń ṣe bí ẹni pẹ́yìn ni Ọlọ́run ṣeun tí ì ṣe pẹ́yìn lọ́lọ́run sọ Kùránì kalẹ̀ fún lọ́dọ̀ o wàláyé ẹ̀ bá máa dúnbó èèyàn títì ni níjọ́ ẹ ti gbé ń tẹ́ gbédé kí lẹ fi tún ṣe lẹ̀ Yorùbá kí lẹ fi tún ṣe láàrin àwa mùsùlùmí ẹ̀yin àfa tí wọ́n ń pè yín ní àfa oníjàlàbí kí ló burú nu jàlàbí mo lè mọ̀ ṣe jàlàbí full time gbogbo ẹni tí ń sọ pé ọmọ tó ń jàlàbí bá bí wọn ìsábà soríire owó jàlàbí ni a fi fẹ́ àwọn ìyá tiwa owó kéwú owó ọkọ máa ń kéwú owó jàlàbí ni ẹbọ tí a bá mú mọ lẹ́ni wọn yọ kúrò fọwọ́ náà ibẹ̀ lẹ́ni wọn yọ kúrò kí ló burú nínú jálàbí sẹ́yìn ò ṣe jálàbí sẹ́yìn sí nǹkan mi
ẹ kó gbogbo ẹni olówó nínú yín àwọn tí wọ́n ti lówó nínú yín tí wọ́n rí bí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn tí wọ́n ń kọ́lé tí wọ́n ń ra gbogbo ẹ̀ mọ́ra wọn ẹ pé wọ́n kán wá sàkáǹtì bó wọ́n ti rówó tí wọ́n fi kọ́ gbogbo tí wọ́n kọ́ owó aláàlì wo ni wọ́n rí tó bẹ̀. bí ẹ gbowó lọ́dọ̀ Saudi Arabia ẹ kán sàkáǹtì pé n táwọn kọ́ páwọn fowó ìṣe ni kí ló dé tẹ́ fẹ́ lé wa sún kàgìrì we are already pushed to the wall níbi tẹ́ bá dé yìí á bẹ̀rẹ̀ wọ́ ká máa sara wa ńlẹ̀ lọ́kọ̀ọ̀tù báyìí gbogbo àwọn bàbá wa tẹ́ bú lọ gbogbo àwọn tí wọ́n gbé ẹ̀sìn wá bẹ́ẹ̀ yẹn ọba jẹ́ ẹni tí ọmọ lehun kéèyàn ọmọ sọ pé ṣé kádàmù lọ́dẹ̀sìn rúnlẹ̀ Yorùbá lọ́nà àbò àbámudiru wọ̀nù yín wọ́n làwọn àádìsì kan bẹ́ nù tíra àdìsì tó yẹ kájọ gbé yẹ̀wò pé àwọn àsáwọ̀ ń bẹ́ ń bẹ́ àwọn sọ pé àdìsì kì í ṣe pé àdìsì jẹ́ àdìsì tí ó sahih bẹ̀tẹ̀ àwọn àsáwọ̀ míì ń bẹ́ ń bẹ́ ẹ jẹ́ kájọ wò ń tá àjọ gbà níjọ́un ni wọ́n ń lò against wa ní. ìjọba tó wọ aeroplane ọ̀tá ànábì ni ètò jáde tí ń pé àwọn bàbá tí ń bẹ̀sìn jẹ́ àṣẹ láti gbà tí wọ́n ti wà ń kékeré ni torí pé mo lọ ṣàdúrà fún Saheed Òṣùpá ṣé ẹbọ ni wọ́n ń ṣe ń bí mo ti ṣàdúrà fún ni. èmi àti ẹ ó pàdé o mi ní dárúkọ ẹ kọ́ mọ́ lo against mi ní kóòtù á pàdé ọ̀kan náà ń bẹ ní Súlẹ̀jà á pàdé òun náà ẹ ti sún wa kan gírí gbogbo ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá ẹ̀yin náà dìde ẹ sì jókòó bí àpẹẹrẹ fùfú ẹ dìde ẹ voice out eléyìí ti le jù o kó tó di pé àwọn ẹlẹ́sìn mi ọmọ kojú mùsùlùmí tí wọ́n mọ̀ wá sára wọn ní nǹkan níta gbangba lakum dinukum waliya din wọn kálukọ́ sẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn òmùjà wà náà níjọ́ ẹ ti ń fa wàhálà yìí nílẹ̀ Yorùbá sílẹ̀ Yorùbá dáa tó London ní àbọ̀ dáa tó Amẹ́ríkà tí wọn ò tiẹ̀ kírun bẹ̀ tí wọn ọmọ Ọlọ́run bẹ̀ lẹ́yìn mùsùlùmí díẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run wo ni wọ́n ń sìn ní Russia lẹ́yìn mùsùlùmí díẹ̀ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló dé táwọn èèyàn jẹ́ advanced country torílẹ̀-èdè tí ń retrogress ti ń padà sẹ́yìn ètò yẹ kí mùsùlùmí ó plan ẹ̀ lásìkò yìí pé ìbò 2027 ní ń bọ̀ lọ́nà yìí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá lásìkò yìí they are all Christian kí mùsùlùmí ó bẹ̀rẹ̀ sí plan ibi Christian ti lo tiẹ̀ pé mùsùlùmí lọ́kàn wọn ní plan eléyìí èyí tí wọ́n jọ máa fà ní tíbo ó tún fi kọjá tíbo ó tún fi lọ. ẹ rojú ayé abẹ́ orí ẹ rojú ayé abẹ́. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ̀. Òkèláwà téńté.